nítorí èṣìṣìrí fi kẹ́ni má mà ní sílẹ̀ báyé bá ń bínú ẹ tó ń bínú ọmọ ẹ sọ fún wípé a kì í gbọ́ sọ́lọ́ abẹ́rẹ́ lómi ẹnìkan kì í gbọ́ pìyèrà àlàtájábálá inú ajá ní gbé gbogbo èrò kẹ́ni má mà ní láburú lórí ẹ ó máa jẹrà mọ́ wọn nínú àmì èpè kọ́ o bọ́bá wá pọ̀ tó ò bá jáwọ́ irú ẹni tó ń robiru ẹ robiru àwọn ọmọ tó bí sẹ̀ bírú ẹni bẹ́ẹ̀ bá bímọ mẹ́wàá ikú apá méjì akẹjọ àrùn àṣẹ méjì akẹfà bọ́nítọ̀ fún bá kọ́ gbalé mẹ́rin á jẹ́ ìdílé wọn méjì tó kù kọ́ wọn ò ní jára ayé wọn ò ní jẹ́rò ọ̀run ìyá ìjẹ̀kù kó o ní yàgbẹ́ sára o ò ní gbé fúnlé mú o lágbára olúdáyé o ò ní dẹni tó ń gbé sórí wíṣà tó ń tọrọ owó fún bí jẹun àrùn ló máa dá o ní dáràn o ọ̀rọ̀ ọ̀hún tiẹ̀ tún wá ń ṣe mí pípé kí n tún sọ̀rọ̀ kan màmá ṣé kí n máa wí lọ sọ́nà fún mi ò ní wá ìwé orin ìwé proverb ìwé òwe orí kẹtàdínlọ́gbọ̀n proverb 27:1 ó sọ wípé ìbùkún ni fáwọn tí wọ́n gbẹ́kẹ̀ wọn lé olúwa ìyẹn ni Jeremáyà wí ìwé òwe orí kẹtàdínlọ́gbọ̀n ẹsẹ̀ kìíní ó ní pé má ṣe lérí ara rẹ ní ti ọjọ́ ọ̀la nítorí ìwọ kò mọ ohun tí ọjọ́ kan yóò hù jáde ìyá ìjẹ̀bù sọ́kọ́jọ́ ọ̀la ni á dára bóyá o tiẹ̀ wá mọ̀ kọ́jọ́ ọ̀la ẹ ti dára wẹ̀yìn ẹ wò sórí báwọn ọmọ ẹ ṣe ń pọ́n ẹ lé káwọn ọmọ tó ronú pé ó yẹ káwọn ṣayẹyẹ ọjọ́ ìbí fún màmá wọn torí kọ́jọ́ ọ̀la ẹ ti dára ni ọjọ́ ọ̀la ẹ tó dára lágbára olúdáyé kò ní dìbànújẹ́ mọ́ ohun gbogbo tó ń pa ẹ́ lẹ́rìn kò ní pa ẹ́ lẹ́kún o ti ń tọwọ́ bàpò o ti ń rówó ná bó o bá fẹ́ ná bílíọ̀nù o ti mọbi tó o lè ta àtẹ̀jíṣẹ́ sí lágbára olúdáyé ayé ò ní bíbẹ̀ pa mo tiẹ̀ tí wọ́n gbọ́ pé ẹ̀yin àtọmọ yín lẹ́jọ́ ń sọjọ́ ìbí níbo lọmọ òun wà ẹ bá mi gbé ní mọ́tà wá ó wá dúró lẹ́gbẹ̀ẹ́ mama ní mọ́tà o àìsàn ò ní ṣe o gbogbo ilẹ̀jọ́ bá sí ọjọ́ òní tí gbogbo wa bá wọjọ́ òní a máa gbọ́jọ́ ìṣẹ́gun ẹ máa ṣẹ́gun oṣó lé o ní mọ́tà wá ṣẹ́gun àjẹ́ òde ó ti pé ó ní pé màmá tó ẹjọ́ ń sọjọ́ bí 75 ló ṣe àádọ́rin ọdún ó lé márùn ìwọ náà máa tágbà dà ó ní kú ní kékeré o bàbá àti màmá tó dẹ́kọ́ bí ẹ sáyé wọn ò ní fojú sunkún lórí ìwọ lágbára olúdáyé wà á dáhùn tágbà ń dà láyé o máa gbélé ayé pẹ́pẹ́pẹ́ o ò ní tètè kú ojú ogbó lójú ẹ̀yin méjèèjì láni òun nìyí lágbára olúdáyé oṣù yá tù yín lára oṣù yá pé yín o nǹkan ò ní ṣe yín o ìwọ náà ò ní gbé kúlé mú o ẹ̀yin ará Ìjẹ̀bú kúkú tí ìsanwó Ìjẹ̀bú olúwa ṣeun tó yẹ kó o kúrò níbí lágbára olúdáyé o ti ń tọwọ́ bàpò kò ń rówó mú máa lọ sáré gbé kinní ọ̀hún wá kí lóde tó kù níbí nǹkan ò ní ṣe yín o kò ní ṣe ní ẹ̀yin ìyá Ìjẹ̀bú tí ní olódìní ìgbẹ́ nínú àpamọ́ yìí ẹgbẹ́ olódìní jáde màmá torí yín la ṣe wà níbí láwọn ọmọ lẹ́yìn wọ́n bá ń lọ ní àwọn àgbowó nǹkan ò ní ṣe yín o wọ́n ti ní kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni ìyá Ìjẹ̀bú ìwọ ti rí gọ̀pẹ̀gọ̀pẹ̀ tó fẹ́ ìgbọ̀pẹ̀ nínú pọ̀pẹ́pọ̀pẹ́ tó bá fẹ́ fi ẹ̀yìn gún ọpẹ́ onítọ̀hún àjábọ́ láìpẹ́ ọmọ mi rówó rẹ́rìn. ìtọ́ tó bá fi lóhùn ò bá fẹ̀yà ṣe yóò padà wà níkú ní ọ̀tá tó bá sọ fún òun ẹ̀ tiẹ̀ á padà tún ṣiṣẹ́ ni olúwa ṣe ń sanwó ọmọ ìlúwọ́ lágbára olùdarí ó ti ń tèrè ẹ̀ ó máa jẹ́ dalẹ́ olúwa ṣe ń wò ọmọ dáadáa ni wáyé fún ẹ̀yìn ayé òní fi pa ẹ́ lẹ́kú o ó máa dàgbà ó tún máa wá dògbò nǹkan ò ní ṣe o kò ní ṣẹlẹ̀ fún ẹ ó máa lè yẹ̀ jẹ́ lágbára orílẹ̀-èdè àṣàṣì ayé òní mú ẹ nínú ẹ̀kọ́ ẹ̀ kó kúkú máa yege ó máa dàgbà ó máa ságbà dà nǹkan ò ní ṣe o kò ní ṣẹ̀mí rẹ̀ ó máa rí gbà yìí lò ó máa rówó náà wàá rówó rẹ̀ màmá Ìjẹ̀bú tí ó lè fi jáde lágbára orílẹ̀-èdè nǹkan ò ní ṣe kò ní ṣẹ̀mí rẹ̀ ó yá o má gbé Ìjẹ̀bú ti bí wá owó ti kó má nà owó ti Ìjẹ̀bú tẹ̀ kúkú máa ń ṣe níbí owó nǹkan ò ní ṣe o gbogbo ìjọba ilé màmá Ìjẹ̀bú gbàmẹ́ kó ní sókè. ó ṣàyìnjẹ bẹ́ẹ̀. ọ̀fẹ́ kọ́lé tó o bá ti ní ọmọ ọ̀pẹ́ sọ tó ti lọ ọmọ ìjàlálẹ̀ tó dé onígbà àjọpọ̀ ọmọdé yìí bá mi súnmọ́ wọn ẹ bá mi kí gbogbo wọn ìyá Ìjẹ̀bú àwọn náà pawọ́ pọ̀ wọ́n ní wọ́n kọ́ ní orúkọ lórí ilé màmá.
màmá ó ti ń dán ó ti ń dùn fún yín àìnídà ọmọ kò níyà lẹ́gbẹ̀ẹ́ màmá Joshua o màmá David nǹkan ò ní ṣe yín o màmá Daniel nǹkan tó ń bẹ lálàáfíà ara ẹ bá mi tọ́jú ìyàmọ́ lágbára Olúdáyé màmá ẹ̀ ti dàgbà ẹ máa tágbà jà nǹkan ò ní ṣe yín kò ní ṣàwọn ọmọ yín o bó o bá fẹ́ mọ bí gbogbo kútọ̀ ṣe rí ìwọ ṣàfihàn bá màmá wa iwájú ẹ̀yìn àárín àtọ̀tún kútọ̀ ó yé wọn yékéyéké màmá o adániwáyé ti ṣàyìn ṣàlẹ̀ èèyàn ìbàjẹ́ ò ní padà wọ̀rọ̀ tẹ̀yìn mọ́ lágbára Olúdáyé ẹ̀ ní padà dẹni tó ń dáwó fún fi jẹun adániwáyé ti ṣe yín dáadáa nǹkan ò ní ṣe yín mọ́ ẹ máa dàgbà ẹ máa wá dògbò màmá ò fẹ́ o nǹkan ò ní ṣe o kò ní ṣàwọn ọmọ ẹ kò sí lọ́wọ́ ẹ òun lówó ná àìkó náà ò ní jẹ́ ti ẹ wọ́n ní bí aya síkù nǹkan ò ní ṣe é bàbá yìí wá owó ẹ̀ kúkú náà ní bẹ́ẹ̀ ní lówó fún wọn lágbára Olúdáyé nǹkan ò ní ṣe é kò ní ṣẹ̀lẹ̀ màmá Joshua ẹ ṣé o ẹ bá ń pe bàbá Nímọ̀tì lágbára Olúdáyé nǹkan ò ní ṣẹ̀lẹ̀ ọmọ ẹ̀ jáde kú o ẹ bá mi kí màmá Asana gbogbo wọn pátá làwọn aráalé ẹ nǹkan ò ní ṣe wọn kò ní ṣàwọn ọmọ a ti sọ yìí náà o a fẹ́ dánu dúró wọ́n lè fẹ́ bí pé ta ló ń kọrin òwú látẹ̀kọ́ àjànàkú akéwì nínú ayé lè mí akéwì gbàdà nínú ìjọ èmi lọmọ ẹdun agbórí igi lépèrépé ìmọ̀ràn tèmi ò gbọ́dọ̀ jẹgà èmi lọmọ wọn níjẹmọ̀ akómoyin ará ìpàdé èmi lọmọ olóbùrò èmi lọmọ ìtètè díẹ̀ òníbùdó èèyàn tó dé lẹ́yìn ẹ̀ lóní gbàgede lágbára Olúdáyé nǹkan ò ní ṣe é kò ní ṣẹ̀ nínú wọn màmá ọpẹ́ ẹ̀ ní wọ́wọ́ tì lágbára Olúdáyé màmá ẹ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún sí a ti sọ yìí náà o lórúkọ gbogbo àwọn aráalé yìí pátápátá wọ́n lẹ̀ ti ṣọdún èyí wọ́n ní ẹ̀ tún ṣẹ̀mí ìsí nínú owó nínú ọlá nínú ọmọ àìkú wálé ọrọ̀ ẹ bá ń gbóni fún màmá gbà.